the spiritual exercise come to an end, and at the end of the day, we calculated and we generated more than 168 million salats for Rasul sallallahu alayhi wa alihi wa sallam. The prophet bọ́lọ̀nsídà wọn kì í yinra wọn òun yẹn ni ò jẹ́ kí àwa tá à ń tẹ̀lé wọn ká máa yìn wọn. Masha Allah. gbogbo ẹni tó bá dẹ̀ já síwájú ò kì í yin rẹ̀ ẹni tó wà lẹ́yìn rẹ̀ náà ló máa ń yìn. àmọ́ yìí tá a rí báwa mùsùlùmí pọ̀ sí ni pé a máa ń wò jíṣẹ́ yẹn bí ẹni tọ́lọ́ kẹ́ gbé lẹ́tà wá kó kẹ́ gbé Kùránì lẹ̀ kó dẹ̀ máa lọ. sọ́ọ̀mù tábà ní kí wọ́n báwo lànà mi ṣe jẹ́ lọ́dọ̀ wọn wọ́n máa bìlú bóyá bíi dispatch rider tá gbé iṣẹ́ rán tábà dẹ̀ wá gbé rán tán bẹ́ẹ̀ kó ṣe tí ó ṣe kó sì máa lọ anabi ò ń ṣe dispatch rider. sallallahu alayhi wa alihi He wa was sallam. not here to drop Quran alone. Ọlọ́run sọ pé wa ma arsalnaka illa rahmatan lil alamin. Wọ́n àwa ní yìnra wọn àwa láàmà yìn wọn. Wọ́n à ní kíra wọn àwa láàmà kí wọn. Wọ́n á fi orúkọ Ọlọ́run bẹ Ọlọ́run. Gbogbo èèyàn tó wà níbí báyìí lónìí. Fún yẹn exercise tá a fẹ́ ṣe yìí, it is very simple to say. But tẹ́ bá ti ń ṣe wàláì tá a bá ṣe kankan mọ́ mi báyìí ń ta wá ṣe náà nìyẹn. sallallahu alayhi wa sallam. Màá wí ohun yẹn ẹ̀yin ló máa wá wí tẹ̀lé mi tí máa wí tán ká wí ní àwọn àsìkò tá a máa fi wí tá a bá ti ṣe báyẹn tán that is when I declare the Mawlid open. Mashallah. Somebody shout sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa But sallam. if you fail to say this, if you are not following me on this, that means your makeup, your good and nice outfit is meaningless. Because you are not here to celebrate anyone but the Prophet. sallallahu alayhi wa Sallallahu sallam. ta'ala alayhi Alayhi wa wa sallam. sallam. So on this note, Mashallah. I will like every one of you. Ẹ jọ̀ọ́ bó tilẹ̀ wù kí ó kéré mọ́. Nígbà táwa fi máa wí bí ìṣẹ́jú márùn-ún bí wọn náà ò bá máa wí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wàá máa wí. Tẹ́lẹ̀ ti ṣe yẹn fẹ́mi wà láàyè ó ti tán. Ní báyìí ẹ rí i pé ó pọ̀ àbí kò pọ̀. Ó pọ̀. alhamdulillah. Ó pọ̀. Kò pọ̀ kẹ̀. Ìmáwá Aisha Kọ́lá. ó pọ̀ jù. Pa. So kò ń ṣe pé ìnáwó la ní kẹ́ wá ná níyàn yín. Kẹ́kẹ́ celebrate ànábì kínú gbogbo ọdún ni. Tàbá ti wá ṣe kíní yẹn tán, èmi ò wá ké kútúwà fún gbogbo àwọn tí wọ́n wà nítorí pé àwọn tá à ń celebrate pọ̀ gan o. Situation of the world òun ni ò fún wa ní ààyè kí àwọn èèyàn láǹfààní àti wá. A lot of people wọ́n ń wò wá àwọn kan dẹ̀ tún máa bẹ̀rẹ̀ sí ní join wa again. So n tá à ń ṣe yìí bá ti ń ṣe bẹ́ẹ̀ náà ń ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí. Bá a ṣe múra tá a dírẹ́sì dáadáa yìí bẹ́ẹ̀ ni wọ́n ń dírẹ́sì bẹ́ẹ̀ ní UK àwọn tí wọ́n wá á múra fáwọn ọmọ wọn wọ́n ra aṣọ tuntun fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ní Canada bẹ́ẹ̀ ni ẹ máa rí àwọn updates wọn láìpẹ́ tí wọ́n mọ̀ sọ pé we are celebrating the birth of the prophet. Somebody shout sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. So if you are here with us màá bẹ̀ ọ́ kọjá jọ wí àwọn ohun yẹn ká lè declare gbogbo àwọn program wa open. So Mawlaya salli wa sallim. Mashallah. Ẹyọ nílùú ẹ ní ti ìdásí rárá oníbianú nìkan òní kó wọlé. masha allah. Mawlaya salli wa sallim. Ọlọ́run o. Ó nìyẹn àwọn làwọn yẹn ti ń dá mi lóhùn lórí Instagram yẹn wọ́n ní bẹ́ẹ̀ ní India all around the globe láti ní members. Nítorí jẹ́ ká lè restrict àwọn èèyàn tó máa wọlé even àwọn tó wà ní Nàìjíríà situation pé a fẹ́ kí bíbá kó wà overcrowded la fi sọ pé everybody tó bá máa wá kó mọ̀ ju àwa 500 lọ lẹ́yìn 500 yẹn ẹlòmíì tó lóun bá fẹ́ ní kó jàǹfààní ẹ̀ kó máa pàdé wa lórí YouTube wa lórí YouTube channel wa. For the sake of new people here that don't know our platform, you can log on your Instagram now. Follow Sheikh Al-Mukhtar Al-Mukhtar official. The same on our YouTube. Subscribe to it. So every program of Muhammad Rasulullah and Al-Huda, inshallah, I'ma get here láwọn àsìkò yẹn. Are we all set? yes sir. Allah. Mawlaya salli salli wa wa sallim. sallim. Ọlọ́run o. Daimani abada. Bàbá wa ṣe kí ọ̀gá wa lọ. A ti parí zàtí àbá ìta bá mẹ́nu dúró máa ṣe. Ala Habibika khairil khalqi kullihim.
153 million Zatiya la propose àti wá ti fẹ́ dúró báyìí àwọn ọlọ́run máa ṣe lọ مولاي صل ní 2020/2021 وسلم a propose pé a fẹ́ ṣe Zatiya دائما أبدا àná a fẹ́ ṣe 153 million àti wá sí àwa fẹ́ dákẹ́ báyìí. على حبيبك خير كل táwa bá dákẹ́ tá a fi rosary wá síbi kan ọlọ́run máa ṣe lọ́ntì ẹ̀ má dákẹ́ dúró ọlọ́run. مولاي أيوة النبي دادا sallallahu alayhi wa sallam ọlọ́run صلي وسلم tó bá dẹrọ bí wọn là á wà lọ́dún tí ń bọ̀ àtúnjọ́ ìnìpapọ̀ ọlọ́run. دائما أبدا النبي ní محمد London ní Canada ní Asia ní Europe àti mọ̀ ọ̀pọ̀padà àtúnjọ́ ìnìyí. على حبيبك خير كل ẹnájì tiwa ò gbé ká máa ṣe lọ lójoojúmọ́ bẹ́ẹ̀ àmọ́tìrì ọlọ́run gbé máa ṣe lọ ó ọlọ́run. yà yín náà wí kí n gbọ́ Maulaya وسلم tó o bá jòkó lórí àga níbí ó dọ̀rọ̀ yẹn kó o wí ní tá a fẹ́ wí. ó yẹ wí sókè. ó yẹ wí Maulaya salli وسلم ẹ farabalẹ̀ wí. دائما أبدا Masha Allah Masha Allah. حبيبك خير للخلق كل أوي. mo fẹ́ gbóhùn àwọn èèyàn. piano dúró. ẹ o ti wí ń dáadáa. jalada o ti ń jèrè bọ́ ọ ti ń wí yẹn. o ti ń jèrè báyẹn jẹ́ tún wí lẹ́ẹ̀kan sí. Allah. Maulaya salli وسلم ọ wí bẹ́ẹ̀. دائما أبدا àga tó o jòkó sí bèrè على ẹ̀. حبيبك O gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀. خير للخلق كلهم. kò ní burú fún ẹ yín ṣeun amin. ẹ ní má bànújẹ́. Masha Allah ọtí ráyé wá báyìí. sórí tó ń wí yẹn òfin ra síìtì tó jókòó sí yẹn ni. sọ pé Maulaya salli وسلم kọ́ wá bíbí. دائما أبدا gbèsè ni. gbèsè ní kò wú على bẹ́ẹ̀. حبيبك خير للخلق كلهم. ẹ wí. ọ̀ya ẹ ṣeun ẹ sọ̀rọ̀ sókè. kò ní burú fún yín. ẹ sọ̀rọ̀ sókè. ẹ ṣeun ẹ bá ń wí dáadáa. ẹ sọ̀rọ̀ sókè. ẹni tó ń ṣàdúrà fún ó dìsáàfù kó wí bẹ́ẹ̀. ẹ jọ̀ọ́ máa tún wí lẹ́ẹ̀kan sí kẹ́yìn náà tún wí ẹgbẹ́ Maulaya salli وسلم. ní 2020/2021. دائما أبدا kó o jòkó tì wá ọ̀ ní على màlẹ́bí. حبيبك خير للخلق كلهم. ó yẹ wí bẹ́ẹ̀. ẹ jẹ́ kó wá látàpá bí. ẹ wí. ẹ jẹ́ ó wá látàpá bí. ẹ jọ̀ọ́ ẹ bá ń wí dáadáa. ẹ da àsàlátù bí òkun ẹ dá bí òkun ẹ jẹ́ ó rú dáadáa. ẹ jẹ́ ó lọ sókè. Are we all set? Masha Allah. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run láàrin ìṣẹ́jú kan nísìnyí gbogbo ó dìde. a Bẹ́ẹ̀. máa ṣe 1 minute silence. tí àwọn tí wọ́n bá jẹ́ èèyàn pàtàkì tó bá ṣaláìsí nínú ayé ẹ já dìde lórí ẹsẹ̀ wa. Masha Allah. àwọn oníbọ́ọ̀lù tí wọ́n ń gbá football tí ẹnìkan bá lọ láàrin wọn wọ́n wà ní ẹ jẹ́ ká fún un ní 1 minute silence Masha Allah. ká fi ṣèrántí ẹ̀. ànábì wa kọjá ẹni tó máa gba 1 minute lọ́dọ̀ wa Allah. Allah. gbogbo ẹni tó bá wo tó ẹ gbàdúrà ni màá bẹ lọ́n fún ẹ àdúrà rẹ ó sì gbà ní àyín lónìí. Amen. tó o bá gbà pé ó máa gbà bẹ́ẹ̀ yóò gbọ́ ànábì kó gbọ́ dáadáa. Alayhi wa sallam. wo kì í ṣeré o tí n bá bẹ̀rẹ̀ tán já wo kẹ̀jẹ́ káwa kọ́kọ́ ṣe ní tí mo ní kó ṣe yìí tába ti yanjú ẹ̀ tán fi yókù lẹ̀ nínú ìfọ̀kànbalẹ̀ ni màá ti bẹ Ọlọ́run fún ẹ mo dẹ̀ fẹ́ nígbàgbọ́ pé gbogbo tí n bá wí gbogbo àwọn tẹ́ rí wọn wá gba kútúbà ni o ẹni tó wá láti Amẹ́ríkà ó wà ẹni tó wá láti London ó wà kó o tó jáde nínú hall yìí gbogbo tí bá fẹ́ nu mi sọ fún ẹ lẹ́nu yóò rí bẹ́ẹ̀ fún ẹ àtàwọn ọmọ rẹ Amen. tó o bá nígbàgbọ́ ẹ ó yá yóò ń bọ́ ànábì gbogbo sallallahu alaihi wasallam Alayhi wa sallam. náà láàrin ìṣẹ́jú kan àdàkẹ́ lọ́rọ́ a kàn máa wò ó wípé ǹjẹ́ a sì ń gẹ̀ẹ́tì ẹ̀ ráìtì ṣá ìbànújẹ́ ni fún èèyàn tí ò bá rí ìwọ̀ tó pé fún àwọn ọ̀gá ẹ̀
ọ̀gá wa àpèrànà ṣe wa olùlà nàbí Muhammad sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí ń bá ń retí àánú Ọlọ́run láàrin ìṣẹ́jú kan nísìn ẹjẹ́ àdórí kodò. Masha Allah. asalaatu wasalaamu alayka ya rasulallah. ìkí Ọlọ́run àánú Ọlọ́run kó máa bá wa síwájú wa tó pè wá sẹ́sìn tó ní awọkọ̀ tá awọkọ̀ náà. asalaatu wasalaamu alayka ya rasulallah. ìkí Ọlọ́run kó máa bá wa ọ̀gá ayé aṣíwájú ayé anabi wa Muhammad. asalaatu Ìkí wasalaamu Ọlọ́run. alayka yawma wulidta. lọ́jọ́ tó bèrè anabi sáyé tó wọnú ayé takọ́ bomi sí ẹ lára fi ìkí Ọlọ́run kó bá. Makkatal Mukarrama. lọ́jọ́ tó bí ọ sí Mẹ́kà takọ́ ní akú ewu ọmọ ìkí Ọlọ́run kó bá ọ lọ́jọ́ rẹ̀. asalaatu wasalaamu alayka yawma safarita ilal madinati wa hajarita ilayha. lọ́jọ́ tí ibi tí wọ́n bí ọ sí òsè gbé má tó fi ìnira àti wàhálà kúrò ní Mẹ́kà tó lọ Mádínà ìkí Ọlọ́run kó bá ẹ lọ́jọ́ asalaamu rẹ̀. alayka yawma ikra bismi rabbika alladhi khalaq. lọ́jọ́ tí ò yọ sí ọ rí tó yọ sí ọ lọ́jọ́ náà níwọ̀ nìkan tó ní ọmọ ẹ̀ka tó ní kí n mo fẹ́ máa kà ìkí Ọlọ́run kó bá ọ lọ́jọ́ rẹ̀. asalaatu wasalaamu alayka yawma ya ayyuhal àní muzdaffiru. lọ́jọ́ tí ìbẹ̀rù ńláńlá dé bàrẹ̀ ànẹ́bì tó tutù bẹ̀rẹ̀ sí ni mú ọ torí ká lè ké Kùránì Ọlọ́run kó máa kí ọ lọ́jọ́ rẹ̀. asalaatu wasalaamu Ìkí Ọlọ́run. alayka yawma ya ayyuhal muzammil. Ọlọ́run kó máa bẹ̀rẹ̀ ànẹ́bì lọ́jọ́ tí wàhálà dé tọ́lọ́run bí ọ pé ìrẹ́ kumi Muhammad. layla illa kalila. lọ́jọ́ tọ́lọ̀ ní ọ̀fẹ́ jẹ́ èèyàn jà àwọn ẹlòmíì lọ́mọ sùn mọ́ lóru. ajatuna. àní tó gbé wa dúró bá a ṣe dúró yìí wa Ọlọ́run. makisuduna. kí ni tó kó wa jọ níbí lónìí 17 kashiful January kitabi baynana wa 2021. baynaka ya rasulallah. ní ká sí kọ́tìnì káàrin náà rí yín kẹ́yìn náà rí wa lẹ́yìn yín tó tẹ́ wa lọ́rùn náà. ajatuna. Ọlọ́run àní tá à ń wá káàkiri tó bá wa wa sẹ́. makisuduna. bùkátà ayé tiwa tá à ń wá káàkiri kashiful ni. kitabi baynana wa baynaka ya rasulallah. ẹ sílẹ̀kùn ẹ jẹ́ àárín yín ẹ jẹ́ kẹ́yìn náà rá wa náà Ọlọ́run ajatuna. ànábì àní tá à ń wá lọ́dọ̀ wa rẹ sẹ́. makisuduna. àní tá à ń wá lọ́dọ̀ rẹ Muhammad. كشف الكتاب بيننا وبينك يا حبيب ẹ الله. sílẹ̀kùn fún wa ẹ jẹ́ àárín náà rí yín káàrin tá a fẹ́ bẹ̀rẹ̀ السلام lọ́dọ̀ Ọlọ́run. عليك ìkí Ọlọ́run kó bá rí ànábì. يا أبا قاسم ìrẹ́ bàbá Kásímù. أبا طاهر bàbá Tọ́írù ànábì. أبا إبراهيم bàbá Ibrahima. أبا bàbá رقية Rikayya. أبا زينب. bàbá Zainabu. الصلاة والسلام عليك يا رسول الله ilé Ọlọ́run ọkẹ́ Ọlọ́run kó máa bá rí يا ànábì wa زوج Muhammad. خديجة. ìwé ọkọ Kàdíjà tẹ́lẹ̀ bí ó bọ̀ الصلاة Ọlọ́run. والسلام عليك يا رسول الله. Ọlọ́run kó máa bá rí ọ̀gá wa síwájú wa. حاجتنا àlẹ́ ìta wa tó pàtàkì lọ́dọ̀ wa náà yé wa. kí ni tó tẹ́ wa lọ́rùn kí là ń wá كشف káàkiri. الكتاب بيننا وبينك يا رسول ẹ sílẹ̀kùn الله. fún wa ìjẹ́ àwọlé káàrin náà rí yín kẹ́yìn náà rá wa náà. مولاي صل وسلم Ọlọ́run ò bá ń ṣèkẹ́ bá ń ṣègẹ́ Ọlọ́run. دائما ابدا. Ọlọ́run má jẹ́ ó dúró yóò máa ṣe lọ gbére ni Ọlọ́run. على حبيبك غير قلبي كل ويوي. ẹ wí dáadáa bẹ́ẹ̀. mẹ́ta lè máa wí lórí ìdúró. tábà lọ bá ẹ̀tọ́ tẹ́ bá ti Ọlọ́run. bá mi wí inú mi ti dùn parí nìyẹn. èèyàn gidi la ní kọ́lọ̀ ń bá wa ṣàdúrà fún. tábà lọ bá àfa pé ẹ bá ṣàdúrà fún. àdúgbò مولاي صل وسلم. Ọlọ́run èèyàn gidi la ní o bá wa kẹ́. دائما ابدا النبي محمد. tábà bẹ Ọlọ́run pé kó bá wa ṣàánú ẹlòmíì nǹkan sẹ́ni ìyẹn ni àmọ́ nǹkan ò على حبيبك خير الخلق كل وياوي. ẹjọ́ máa lọ sókè. ẹ dákun ẹ mọ̀jọ oṣù yín. ọtí jèrè. tá a bá ti ń wí ní tá à ń wí ìjókòó wa ṣẹ̀ṣẹ̀ ń ní mí nìyẹn. Mawlaya ẹlẹ́kẹ̀ ẹyọ kan tó kù tá a máa wí lórí dúró ni. Ọlọ́run o. Mawlaya. ọba mi sáàtì ọlá. Mawlaya. ọba tó dá Muhammad tó ní ó dá. Mawlaya ọba tó dá Nabi. salli wa sallim. ọmọ Abdullahi ọmọ Abdulmanafi ọmọ Hashim ọmọ Luyi. Daiman abadan. ọmọ Afiri ọmọ Kusayi ọmọ Kulab ọmọ Ala habibika khairil khalqi kulli. Ó yá ewi. ìwọ lọ ń jèrè tó ọba ti ń wí. Àwí dé.
ọ̀nìkọ́lọ̀ ń ṣàánú ọ̀rẹ́ rẹ̀ ṣé kò ní ṣàánú ọ̀rẹ́ rẹ̀ tẹ́lẹ̀ ìwọ lọ fẹ́ rà á núgbà. ó yẹ ju ẹsẹ̀ ní bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. bó ṣe bẹ́ẹ̀ bá yòówù ànábì dáadáa jù báyìí lọ ni. sallallahu alayhi wa sallam. now we can now have a seat. masha allah. samatu maulana al-khalifa. bàbá wa maulana al-khalifa. ẹni kí bàbá máa bọ̀. anakumullah. bàbá wa maulana al-khalifa al-sheikh abdul qadir ibrahim bukhari. أدام الله حياة الشيخ. ẹni adama allahu ayatahu. أدام الله حياته. ẹni sehu. شيخ. lásìkò tí à ń kí anabi lọ́wọ́ ó ní bàbá dé. رضي masha الله allah. تعالى عنه. masha allah. masha allah. masha allah. bàbá wa maulana sheikh abdul qadir. masha allah. مولاي صل وسلم masha allah. دائما أبدا ọlọ́mọ àṣekí ànábì máa bá àṣekí rẹ̀ ọlọ́. على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل masha allah ẹ máa wí bẹ́ẹ̀. مولاي صل ẹ máa sọ bẹ́ẹ̀ ẹ wí bẹ́ẹ̀. مولاي صل وسلم ẹ máa wí bẹ́ẹ̀ dáadáa. دائما أبدا tẹ́ ẹ bá ti wí tẹ́ ẹ ní على wí. حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم ó yẹ yóò máa lọ bẹ́ẹ̀. دائما أبدا على حبيبك خير الخلق كلهم ní tọ́sà kúrìjì. kẹ́ni tó ṣe é. rọ́ọ̀nì fi sálàmì. kẹ́ni tí ń kọ́ lẹ́kún náà. mọ́sáàjì tọ́dọ̀mù àǹjàrà. wọ́n náà fà bùsọ̀ yìí ní. kìlà tí ń bí dàmí. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أموات ريم تلقاء كازمة ẹ wí bẹ́ẹ̀ dáadáa. وضل بارك في ظالما من إدم kẹ́ni tó ṣe é nẹ́tọ̀ dààmú báyìí. Amali ainaikai Kí ló ṣubú rẹ̀? kulitakifu fahamata Kí ló dé tó ń sunkún? Amali kolibikaye kulitasitafiki ya imi. مولاي صل وسلم ẹ máa sọ bẹ́ẹ̀. دائما أبدا على حبيبك خير الخلق كلهم Ya sabu sobu an kí ló ṣẹlẹ̀ tí Nani mi. ubamu katimu sọ̀rọ̀ bí kò ṣe lọ́gbọ́n sí. Mabaina musajimi kò ṣe lọ́gbọ́n sí. wa muditorimi ànífẹ́ ò ṣe é fi pa bẹ́ẹ̀. Aya sabu sobu Ìwọ tó ń fẹ́ràn. ubamu katimu mo fẹ́ràn rẹ̀ bí ìfẹ́ yóò mọ̀. irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. musajimi minimu wa muditorimi مولاي صل ẹ وسلم máa sọ bẹ́ẹ̀. دائما أبدا على حبيبك خير الخلق كلهم Olala hawala buturiki àlọ́mọ̀ sí ewu. damu ani ala tolali ìfẹ́ lójú ojú wala ẹ̀. ariki taliziki rilibani wali alami. ẹ máa sọ bẹ́ẹ̀ tá a bá ti wí bẹ́ẹ̀. Bàdàmà ṣẹ́yìdá. ìfẹ́ ò ṣe é fi pa bẹ́ẹ̀. Alẹ́ kàwọ́dọ̀ lọ́dàmọ̀ ìwà sẹ́kọ̀mí. مولاي صل وسلم دائما أبدا ó yá máa ṣe على bẹ́ẹ̀. حبيبك خير الخلق كلهم يا لايمي في الأول
òzìrì yìí máa zìrọ̀ ẹ tán. dákun ẹ máa wí bẹ́ẹ̀. Minni ilayka wala Àfáàbò Sọ́hídì ní ara. ansabu talamtalumi. ẹ lè máa ti ń ṣe mí. Adatika aliyala Àníṣe. siwi bimusitatiwi anile wushati wala dayi Ẹ máa wí bẹ́ẹ̀. bimuni asimi. Ó lè máa ti ń ṣe mí ni. Mahadita nínú sí aláàkè. ẹ mọ bí ṣe ń dààmú mi. Lásìtò àsìmọ́wò. Ìfẹ́ ànábì. Ìnáni òyìnbá nílé wọ́n sáré fi sọmọ ó yẹ wí mọ́lá yasali wasalẹ̀ dáìmọ̀ ní abàdá alá habibi kàkà ilé kalẹ̀ kíkọ́ líbi. Ìní ìta mútúnà sí Olóṣù mi sẹ́. àṣẹ ibi fi àzàlí. Olóṣù mi Wà sẹ́. ṣe ìbò àbò àdùnfín lọ sí ilé àní túrámì. wọ́n nìkan ní Fa sí mi. iná amọ́ràtì bí súnmi máa dázọ́t. Bí jáde àgbìnàzí iṣẹ́ ìgbìwálé ara mi. Wàlá àádọ́sí ìdánlé fi lílí jàmí lè kíra. Tó ìfìní aláàmọ́bìnrin sí ọkọ̀ ẹ̀rọ mọ́tàṣíbí. ẹ máa wí bẹ́ẹ̀. Dáìmọ̀ ní àbàdà. ẹ máa sọ bẹ́ẹ̀. Alá àbíbí kàkà ìrèlè kọlẹ̀ kíkún lé mi. Làwùkúntù aláwọ̀ ó ní tó bá yé mi ní ká ní mo mà. màá kírun. ṣé bá mà pé mi ní nípa lójú Kàtàmùtù rẹ̀. sí ọ̀nbàdálì. ìbá ti tọ́jú Ìní ẹ̀. òbílé kátàmí. tó o bá ti ń jòkó lẹ̀. Wálé bìrọ́dù Orí kó ń ṣàṣà láti fún ànábì. bí gàwá ayà ti yá. Yájọ máa wí, ká máa sọ bẹ́ẹ̀. Yùrọ́dù jìmọ̀ kò lè kọ́ Ẹ máa wí bẹ́ẹ̀, ẹ ìlú máa sọ lójú bẹ́ẹ̀. mi. Ó ló ń fẹ́. Fàlà tàrú bílí máa sí. ó ní rárá. Kásìrò ṣáwá ti yá. Ó dàbí lé. Iná tọ́ àmàlùkọ́ wí ṣàwátà náà mi. Maulaya salli Ó yẹ wí wa bẹ́ẹ̀ sókè, ẹ sọ̀rọ̀ sókè. Dáìmọ̀ ní abàdà. ẹ máa wí bẹ́ẹ̀. Alá àbíbí kakọ́ ìrẹ́lẹ̀ kọ́lé kíkún lé mi. Wọ́n náà bùsùn kàtìfúlì ìhù. àníṣe. Tumili ushabala ubirada iwaye tafutimi uyanfatimi ó ní kò lè yé yìí. wasiribu awawasi atuwa aliyahu Ó ní ẹ̀ máa bó ṣe ń ṣe mí. ìdálẹ̀ àwa màtàwá láyọ̀sìmí àwẹ̀sìmí. Maulaya salli wa sallim. Ó yẹ máa wí bẹ́ẹ̀ níbi tẹ́ ẹ dùkú sí. Dáìmọ̀ ní àbàdà. Alá àbíbí kàkọ́ ìrèlè kọ́lé kíkún lé mi. Wàrà ìyàwó ìyàfílì àmọ́lì sáà ìmọ̀tún. wàláì. Wà nínú ìyá síta láti lè Màríà Fàlàtú sí mi. Kàmú àṣànà tí lázàtàn lílé mọ́rí ikọ̀ tí látàn. Ìnira ètò lámúyẹ́dì á na so ma fi dasa mi. Wà kí ṣá dasa ìsàmì. Túrí wà mí ṣìgbà mi. Pariwo bàbá kí mà sọ tí ṣàrò mi dá tóka mi. Maulaya salli wa sallim. ẹ máa wí bẹ́ẹ̀. ẹ sọ̀rọ̀. Ìbáṣe àbàdà alá àbíbí kàkọ́. táwọn onílù yẹn máa sáré. واستغفر دموع واستفرج دموع من ó ní máa sọ fún. عيني قد متلعت ojú rẹ tó ti من kú mọ́sẹ̀. المعارف والزم ó ní tó máa ṣe. يتعين máa دمي kábàámà. وقال في النفس شيطان واسيما فإن أماما كان سلفاتين ولا تطع منهما قسما ولا كما فأنت تعرف
والقاسم والأكرم أستغفر الله من قولي بلا عمل لقد نسبت به نسلا لذي حكمي أمرت كالقوي ولكن ما تمرت به وما استقمت فما قولي لك استكمي ولا تزودت قبل للموت نافلة ولم أصلي سوى فرد ولم أصمي ẹ̀wí bẹ́ẹ̀ ó yẹ ẹ jẹ́ kó ohun yín bo bíi gbogbo ẹ̀yin jama. àwọn ọmọ kàáta bá ti kà á débi kan tán ṣẹ́gbó dá ìmánì àbàdá alá àbíbí kàkà ẹ̀rí ní kàlẹ́kẹ̀ kọ́lé ó yẹ wí. ẹ sọ̀rọ̀ sókè. ó yá ẹ pé Muhammadu Rasulullah. yóò gbọ́ ànábì gbogbo dáadáa ni. àdúgbò Muhammadu Rasulullah. Ànábì Muhammadu. àdúgbò Muhammadu Rasulullah. salamu tuntun nata mọ́ni àyà zọlá mọ́yìlá àdìsíta kàtí kọ́dà mọ́ odò rabi warabi wàsàdàbí sàgàbí àṣà àtọwà tàtàlì jára tí kàṣí hàn kùtì ọ̀fàlẹ̀ àdàmì ọ̀rọ̀ ọ̀dẹ́tí olùjìbá lóṣù mọ́ mi zábì ànàbòsè àrà àyàmọ̀ sàmàlẹ́yà àwòlà yàtọ̀. ẹ̀wí bẹ́ẹ̀ lórí ọlọ́run. ẹ máa gbé sọ́tún kẹ́ máa gbé sókè lórí ìjókòó yẹn. orílẹ̀ kwalẹ̀ kò lè bá. àdúgbò Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. bàkàdá ti sùdáwù olódò fi àdọ̀rú àjùmọ̀ rárá ṣe ní. iná àdọ̀rú àtàlà tàdú alálìrí sómi ìnira ò tiẹ̀ yọ àkàyèfà tẹ́dí ìyá dúníà àdọ̀rú àjùmọ̀ láwọláwọ lámùtò ọ̀rọ̀jì dúníà rìndálí àdàbí. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. Muhammadu sayyiduli Ànábì Muhammad. awonadi wa fakọlẹ Ànábì lásìwájú ayé. ìwọlì fariko ìdìbì Kò ní sírú ẹ̀. òbí wa bí ní ajá mi Ẹ̀dẹ́kun torí ọlọ́run. lẹ́wí yunali ẹni Kò sírú wo ẹ̀. náírì faládùn abàrà fi kó lílà Kò sírú ẹ̀. ìníwò wà lánàá mi Ẹ̀dẹ́fẹ́ fi wé bẹ́ẹ̀. wàlíyà bíbú lẹ́sí túríjà ṣàfàtò ìmọ̀lẹ̀ olèmínàlẹ̀ àwàlímọ̀kítà mi. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. لا اله الا الله. Ànábì Muhammadu. Ànábì. Sọ́bẹ̀ tí mo ànábì náà ni ẹ yóò gbọ́ dáadáa. Ànábì. لا اله الا الله. وسط وسطنا
bí. ẹ ṣeun. mùsùlùmí bí abúlé wáyé wọn bọ́ sí mi. ọ̀pọ̀ nàbí yìí nàbí. ìkọ́líkẹ́ wà bí kúlókè. ọlọ́kùnrin dáná òfin ilimi wà látara mi. ọ̀pọ̀lù mi rọ̀súlẹ̀ láàyè mo lè tẹ̀mí sùn. lọ́sibà mi dálíbà rẹ̀ yàwó lọ́sibà mi dádìyà mi. wọ́wọ́ kì í fún náà lábẹ́ ìdá àdìgbò. oníkàlùkù tẹ́lẹ̀ mi àwọn mi ṣàgbéla tẹ́lẹ̀ gbà mí. fàwọn lẹ́sí tó mọ̀mọ́ àdáwò wá ṣèwájú. tó mọ̀ sí kọfà ó àbí bàbá ìlú nẹ́sàmì ẹ̀wí. kò sí ẹ̀wí dáadáa. bẹ́ẹ̀ bá wí ó máa dùn mí dáadáa o. ẹ̀tún pé Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. Ànábì Muhammadu. ẹ̀tún pé Muhammadu Rasulullah. àwọn tí ń ṣe pẹ̀lú jùlọ nìyẹn. ẹ máa sọ pé Muhammadu Rasulullah. ọmọ àtàwọn ránṣẹ́ rí kí. kò sírú ẹ̀. Lima sini. Kàlẹ́ndà bẹ́ẹ̀ fi wí ànábì. Bàjẹ́ olúwo sì ní fi. Èyí tó dáa jù. Ọ̀rẹ́ ìròmọ́ bẹ́ sí mi. Màmá nábì. Lọ́mọdé tí ó nà sọ. Ìdá mi mọ̀. Bàbá ìwà ṣì tàgbàdì ha. Ìrà takí mi. Wọ́n ṣubú ilé zàtì. Má ṣì tàbí ṣàràfẹ́. Wàṣubú ilé kọ́dìrì máa ṣe tàbí ní ìsọ́mi. Fàyè ìtàfọ́bí lárẹ̀ sùn lílé ilé ìsọ̀làwò. Àádùn fàyè orin bá a níwò láti kọ́ bí bá ẹyẹ wí. Ọláyà sálì wá sálì. Dàìmá ní àbàdà. Àlà àbí ibi kàkà yìí. Kini kali kikule me. Ẹ̀dúgbò Muhammadu Rasulullah. Nabi Muhammadu Mustafa Muhammadu Mustafa Muhammadu Ànábì Muhammadu. Asiwo Muhammadu Ọ̀gá ayé. Nasiwo Ẹni tí ò sínú ẹ̀. Muhammadu Ọ̀gá ayé là nábì. Mansuru Ẹni tí ò sínú ẹ̀. Muhammadu Ẹni tá a fẹ́ fi wé. Akibo Muhammadu Ànábì Muhammad. Mutahiru Muhammadu Ànábì Mutaharu Muhammadu 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 Ànábì. Namu yabdayina bima tayali hukumi irisani alayna alamu naritahu alamu naimi ayali wara ayali wara. Ànábì Muhammadu. Ayali wara ayali wara. Ànábì Muhammad. ẹ yóò gbọ́ ànábì kó gbọ́ dáadáa. ayali wara fáàmù máa yóò wá sí ìrọ̀tò. Ànábì dayé làmú. Kò sẹ́ni tá a lè fi wé. ayali wara fáàmù máa yóò wá sí ìrọ̀tò. Milikuri bi walimuni milihu Ghayra mufahimi Kashamu sitazi arulili Aina edimi ngode Sagiratan watuki Lutari famini amami Wakaifa yudiriku fi dunia Hakikotahu Kumuni ya muntasallahu Aliwo bili ulufi Famabula kulili mifi Adawo basharu Adawo kairu
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد رسول الله عليك محمد رسول الله فمولى كل فيه أنه بشر وأنه خير ملك لله كلهم وكل آين أتى آين أتى آين أتى
gbogbo àwọn program tó kúrò sábà mọ́ wá tẹ̀lé nísìn gbogbo àwọn àlejò tó ti dé Mawlana sahib al-karamati wal fadila Mawlana Sheikh Abdul Qadir Bukhari Ànábì náà ló lè gbé wọn dìde báyìí torí ní òní wọn dìde àmọ́ mo mọ̀ pé Ànábì náà mi pọ̀ ìwé àwọn tí wọ́n fi Ànábì kékeré hàn mí lọ. Ó lè wá Ànábì tó ń gbé mi dáadáa. Bàbá a sì lọ sórí ìjókòó padà ń bẹ̀rẹ̀ a ṣẹ̀ṣẹ̀ wá sí ánàkúmọ̀lá. Pariwo ló dáadáa. Masha Allah ánàkúmọ̀lá. Bá yòókù Ànábì. Ẹgbẹ́ ṣéèwù. Alákùnrin mi dáadáa. Ẹgbẹ́ ánàkúmọ̀lá. Masha Allah. Ó bá àwọn àyàn fi Ọlọ́run tí wọ́n ti wọlé lásìkò tí a ń ké búrúdà lọ́wọ́ ẹ̀ dákun wọn lápá ń kí Ànábì lọ́wọ́ náà ní gbọdọ̀ tí bàbá yìí náà là ń kí ọgbà àtàbá ti ká Ànábì tí àwọn tí wọ́n jẹ́lẹ̀ tó wọ́n bá ń kí gbogbo yín ní ẹyọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀yà àgbàlagbà tẹ́lẹ̀ Masha Allah so tí ọba ti kí yín tán láàrin ìṣẹ́jú tó ní pẹ́ wọ́n ké Quran wọ́n bá ké Quran tán àwọn ètò wa yóò máa lọ tó bá tó dáìmù tó yẹ kí wọ́n ṣe kútúbà tó mọ́lì inshallah rahman èmi ó ṣẹ̀ṣẹ̀ wá jáde padà àsìkò yẹn ní spiritual moment of this event and inshallah I'm very sure you don't want to miss that torí ibẹ̀ yẹn gẹ́gẹ́ la ṣe wà ọlọ́run ní padà ní ẹ̀yìn ẹnì kọ̀ọ̀kan wa to over to our MC of the day Sheikh Abdulwahid Arishibola. ẹ̀jẹ̀ ni sallallahu alayhi wa sallam yorùbá Ànábì kínú mi dùn. Just as Maulana has just said now, we've kick-started the program officially, and inshallah